lára ìdí tí àwọn onílù fi máa ń pariwo ní gbogbo ìgbà pé àwọn ò rí nǹkan kan gbé ṣe lẹ́yìn olórin ara ìlélẹ́yìí o ara reason tí Ayanlowo fi jáde lọ́jọ́sí tó fi claim pé òun ò rí nǹkan kan rere gbé ṣe lẹ́yìn Wasiu Ayinde fún gbogbo ọdún tóun fi bá a ṣiṣẹ́ ara àdíyẹn rèé ẹ wo man onílù yìí tó play fún Wasiu Ayinde níbi show tó ṣe ní Atlanta recently ẹ wo bó ṣe fi gbogbo ara lùlù gbogbo energy ní máa yìí fi ń lùlù ẹ wo bó ṣe fi gbogbo energy ẹ lùlù síbẹ̀ ẹ wo wájú máa yìí èló lẹ́rí tí wọ́n ná máa yìí látàtàárọ̀ $1 wọn ọ̀nà máa yìí látẹ̀kàn ẹ wá lọ wo wájú Wasiu Ayinde ẹ wo bọ́n ṣe ń ná lówó ẹ wo bọ́n ṣe ń spray Wasiu Ayinde ní $. Now the question is èló ló máa kan máa yìí pẹ̀lú gbogbo energy tó fi ń lùlù èló ló máa kàn lọ́wọ́ ǹjẹ́ $500 gan lè kan máa yìí ká tó wá sọ $1,000 Hey, ó ga o and a normal person máa wò wípé lẹ́yìn iṣu yìí ó yẹ kí Wasiu Ayinde ó ṣe normal kó treat kó fún wọn ní a good percentage of iye owó tán pa ní ṣó èyí but most of the time kò kí ń rí bẹ́ẹ̀. Now the question is ǹjẹ́ orin lè dùn láìsí ìlù ǹjẹ́ a lè rẹ́nikẹ́ni tá a jáde láti máa jó sí orin lásán láìsí ìlù ńbẹ̀ torí èèyàn lè jó sí ìlù látàárọ̀ dalẹ́ kéèyàn máa jó sí ìlù kán máa lùlù kán máa lu instrument kéèyàn dẹ̀ máa jó sí láti morning till night kó má táyà kó má sùn kó má rẹ̀ kó dẹ̀ máa jó but téèyàn bá lọ try ẹ̀ pẹ̀lú orin lásán ayé amú ẹnìyẹn ní nǹkan mi ò wọ́n á ló bí ó ti ní skánskan lórí ni ǹjẹ́ orin lè lọ láìrí ìlù ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì Digi Naija Television ẹ máa bá mi click lórí subscribe and follow button tó wà lójú ìwòran yín kẹ̀sì máa bá mi like and share ètò yìí torí ọ̀rọ̀ àwọn olórin àtàwọn onílù tó ń play lẹ́yìn wọn mátà tó serious tó yẹ ká máa pàkíyèsí àwọn olórin wa sí ni torí kò kí ń ṣe Ayanlowo nìkan ló jáde láti wá fèrò ọkàn ẹ̀ hàn nígbà yẹn kò ń ṣòun nìkan ló sọ pé ló complain wípé òun ò rọ́wọ́ jájẹ lẹ́yìn olórin ara wọn míì táwọn náà jáde bẹ́ẹ̀ lẹ́yìn Ayanlowo lára wọn ni máa yí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. réṣíò tá à ń lò ìgbà tá à ń lo réṣíò yẹn ibi tá a bá ti ṣeré báyìí ibẹ̀ láti máa káwó tó ní ká kó máa mọ̀ pé iye báyìí la ṣe kí ni lápá ìgbà tó máa dé àyè kan ṣe la máa pawó tó máa ti pawó ó kàn yẹn pé àwa ní CID bí wọn bá ṣe sọ́ǹgì tó nù báńdì ẹni tó wà ń di owó òun rè Àyìndé rè èmi rè ó máa ń kùn sí mi létí pé ó ti dòyí báyìí tàpá because wọ́n bí 1,000 wọ́n máa ń báńkì owó but at the end of the day tí a bá ṣeré tán ṣe pé kò ní ìdìbò ń dúró káwó mọ́ wọ́n máa kówó sínú kíní ó ń gbé lọ tí kí nǹkan tó délẹ̀ ló máa ń di tiwa ni náà máa sọ pé tiwa ni wọ́n lè máa sọ pé ká lè ṣeré yẹn ká lè pa 500,000 kó nǹkan mú 100,000 tóun bá gbé 400 tóun bá gbé 100,000 lẹ́yìn ọyẹ́ ìlú ló máa ń gbà ẹ̀yin sọ pé 100,000 máa ń gba 8,000 ó yá wá times ẹ̀ lọ́nà mẹ́rin ṣé àní máa gbàdúrà kápá o bẹ̀ tó wẹ̀ bá délé ìmọ̀tara ẹni nìkan ló máa ń pọ̀ jù ká bá máa pàdé nígbà tá a pa bí 500,000 ká lè máa pàdé níjọ́ Monday tó dẹ̀ jẹ́ pé ká ẹ mọ̀ pàrọ̀ a máa gé kún pé ó tiẹ̀ náwó títí ó nànà kúnra ìlú ẹ̀rí ó yẹ kó lè fún wa ní bíi 100,000. nǹkan yẹn change ṣé ẹ gbọ́ sà nǹkan yẹn change by style látòrí ìgbà tó ti bẹ̀rẹ̀ sí lo. ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu máa yìí náà nígbà t'Ayanlowo jáde lọ́jọ́sí nígbà tí mátà òun àti Wasiu Ayinde tó bọ́ sórí ayélujára ní nǹkan bíi few months ago ọ̀pọ̀ ń bú pé kò ní tẹ́ lọ́rùn ni ṣebí wọ́n lọ Amẹ́ríkà ṣebí wọ́n lọ London but the important question tó yẹ ká bi wọ́n gangan wípé kí náà rí mú bọ̀ ń bẹ̀ agbàgbé láti bí wọn because sincerely ọ̀pọ̀ nínú àwọn musicians yìí tó jẹ́ Nigerian musicians ẹ máa rí wọn wọ́n máa wà òkè wọ́n máa fẹlá wọ́n máa kọ́lé ńláńlá wọ́n máa ra mọ́tò bọ̀gìnì bọ́ tẹ́ bá fi máa ráwọn onílù lẹ́yìn wọn 1% properties táwọn people yìí ní àwọn onílù wọn ò ní àti kọ́ 2 bedroom flat fún onílù míì àdìgbọ̀n ikó wọ́n máa náwó wọ́n máa wà òkè bá àwọn onílù ẹ̀yìn wọn wọ́n máa rùn pàṣọ yẹ kó rí bẹ́ẹ̀ because obviously ẹjọjọ lọ ṣe
business labroad ni America, London, Canada tán gbé àwọn onílù yìí lọ wọ́n jọ lọ ṣe business lọ́hùn ni wọ́n tó fi máa wá ṣe pé ìgbà tí ẹ bá padà dé àwọn tó lùlù lẹ́yìn yín àwọn crew members nínú crew of 6, 7, 8, 9, 10 èèyàn kan péré ló máa wà òkè lá máa rọ́wọ́ tì bọ̀nù lá máa gbé nǹkan rere ṣe àwọn tó kù àwa máa rùn pàṣọ yẹ kó rí bẹ́ẹ̀ nínú gbogbo dọ́là tán náà Wasiu Ayinde ní show Atlanta èló ló fẹ́ kan máa yí tó ń fi gbogbo energy lùlù èló ló fẹ́ kan lọ́wọ́ ṣé $500 fẹ́ kan lọ́wọ́ ní kàtẹ́ tó wá sọ $1,000 and kò possible kó ṣe wípé lẹ́yìn ìgbà tán bá pa gbogbo owó ìníṣó gbogbo dọ́là tán spray Wasiu Ayinde ká ní pé bí after the show wọ́n jókòó wọ́n wá analyse pé iye tàrí lélẹ̀ kí tangible amount of money kó wá kan máa yí onílù ìkó kan lọ́wọ́ ká wá máa expect pé kò ní wà òkè àgbàlagbà dẹ̀ ní máa yí ó lọ́mọ ó níyàwó nílé tí wọ́n máa retí wípé kó rí nǹkan mú bọ̀ at the end of the day wọ́n á ti ṣòde wọn ò ní wà òkè náà onílù tó bá ń claim pé kinní kan òun lówó lọ́wọ́ òun rí nǹkan rere gbé ṣe ẹni kó mú receipt jáde ẹni kó mú evidence jáde kárí ilé tó kọ́ sílẹ̀ kíkárí tó kọ́ sàjà bíi tàwọn big musicians tí wọ́n lùlù lẹ́yìn wọn ilé tó wà befitting not just anyhow ilé o kó mú receipt ẹ̀ jáde kárí picture kárí evidence pé lóòótọ́ àwọn náà rí nǹkan rere gbé ṣe lẹ́yìn àwọn olórin tí wọ́n ti ń lùlù and that is why tẹ́ fi máa rí pé àwọn tó tètè já tán mọ bó ṣe ń lọ nínú àwọn onílù yẹn wọ́n ti gba church lọ because church ń treat wọn very well church ń treat wọn dáadáa kódà rí church mi gan tó ń ra mọ́tò fún nílù wọ́n dẹ̀ mọ iye táwọn máa rí pasápò níjọ́ Sunday táìlẹ́ ìjọ Sunday kan táwọn bá lùlù táwọn play instrument ní church wọ́n mọ iye táwọn máa rí pasápò so gbogbo wọn ti gba church lélẹ̀ tó tètè jánu wọ́n ti gba church lọ kí wá ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn musician tó ṣe wípé àwọn onílù ẹ̀yìn wọn àwọn instrumentalist wọn kì í wà òkè àwọn á máa kọ́lé ńlá wọn á máa ra mọ́tò ńlá bọ̀ àwọn tó ń tẹ̀lé wọn àti kọ́ bọ́ngálò ń gbà mí á dìṣòro kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ kátẹ̀ gbà wípé family thing ni ìlù lílù ìdílé àyàn ló ń lùlù àwọn àyàn yẹn tán bá ti ń lùlù inú wọn máa ń dùn láti lùlù ni but ó ti fẹ́ máa di pé family thing náà ni kí àyàn ó má máa lówó lọ́wọ́ ó ti fẹ́ máa di pé family thing ni káyàn má máa lówó lọ́wọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tán má ti dárúkọ àyàn àti ní mentality wípé àyàn wọn kì í wà òkè wọn kì í lówó lọ́wọ́ but tán má dárúkọ musician tán dárúkọ eléré àti máa wò pé àwọn eléyìí wọ́n kárí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ because láìsí ìlù orin ò lè dùn àlè rẹni tá a jó sórin látàárọ̀ dalẹ́ láìsí ìlù kò possible orin yẹn ò lè dùn kíyàn máa kọrin lásìkò kan máa fẹnu kọrin lásìkò máa ṣe kéde kan kò lè dùn until tó bá rí ìlù tó accompany ẹ̀ whereas tó nílù bá jókòó tó bá ń lùlù kó ṣe gángan nìkan náà lù àwọn èèyàn á jó sí gángan yẹn kó ṣe sákàrà nìkan náà lù ayájó sí sákàrà yẹn látàárọ̀ dalẹ́ tí wọ́n dẹ̀ ní wà tired bọ̀ kò ṣeé ṣe bẹ́ẹ̀ pẹ̀lú orin ṣé wá yẹ kán máa treat àwọn amórin ìdùn wọn bíi eléyìí ṣé yẹ káwọn olórí ó máa treat amórin ìdùn gbọ́ létí wọn bíi eléyìí because àwọn onílù lamórin ìdùn gbọ́ létí fún olórin àwọn onílù lamórin ìdùn gbọ́ létí fún olórin kò yẹ kán máa treat wọn bí wọ́n ṣe ń treat wọn kò sì ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nínú kán pe àyàn káwa máa gbọ́ pé àwọn náà ní máa ṣàn onílé ńlá ó wà òkè kán máa ṣe túwálè fáyàn náà kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní àjọjẹ ọdún bẹ́ẹ̀ nìkan ò ní nínú kí gbogbo èèyàn ó ní òun lọ̀rẹ́ fi máa ń dùn nígbà tí crew of 10 people tó ṣe pé èèyàn kan ló ń fẹ́ látó ń wà òkè àwa máa sọ pé àwọn onílù ń complain wọ́n á complain ó di dandan kán complain for example ẹ̀ lárí lára máà tó ń lùlù ní ẹ̀yìn Wasiu Ayinde Atlanta èló ló fẹ́ kan máa yìí lọ́wọ́ nínú gbogbo adúrú dọ́là tí wọ́n spray Wasiu Ayinde ní show yìí ká má tanra wa ṣé $500 lè kan máa yìí tó máa jẹ́ owó àjẹmọ́nú tiẹ̀ personal money ká tó wá sọ $1,000 ó ga ó lágbára ẹ̀yin èèyàn kí ló opinion yín lórí matter ẹ máa bá mi jù sí comment títí dìgbà míì tá a sì jọ máa pàdé ẹ má gbàgbé láti máa bá mi click lórí subscribe and follow button tẹ́ ẹ̀ ń wò lójú ìwòran yín kẹ́sì máa bá mi like and share ètò yìí kó máa lọ lórí ayélujára ire o.